kú ọjọ́ mẹ́ta. Ó tójọ́ mélòó kan. Lágbára Ọlọ́run, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ́ sì fi ń gbọ́ mi kò ní di lágbára Ọlọ́run ọba. Etí yẹn ò ní di. Ọlọ́run tó ní wá, á kúkú máa pèsè fún àìní wa, á kú máa bọ́ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mo tún fẹ́ sọ nípa ẹ̀ o. Níkànnì HMTV ti ẹ̀rọ ayélujára YouTube. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi share ẹ̀, mo kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́, mo kí yín. Kì í ṣe gbígbọ́ nìkan, bí kò ṣe ẹ̀kọ́ tó wà ńbẹ̀, torí pé HMTV ìtàn nílé ayé o. A fi ń ránra wa létí ni. Ohun tó o bá ṣe lónìí, ó máa di tàn lọ́la. Ṣómìwá Emmanuel orúkọ mi náà kò yí padà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ jẹ́ kí n kúkú pe eléyìí ní apá kẹta. Apá ìkẹta, part 3, òun ni mo fẹ́ tún fi rán wa létí. Ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rèdí, ikú ò mọ̀ pé ohun tó dùn ní pa ni. Òwe Yorùbá ni. Gbogbo ẹ̀dá tó bá ń jẹun tó dùn, tó nǹkan kan mọ́ ọ lára jù, ó jẹ́ mọ̀ wípé ó lè kó bá ọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àwa tó jẹ́ wípé à ń lépa pé mo fẹ́ lo fóònù ńlá, mo fẹ́ lo fóònù ńlá, mo fẹ́ lo fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ńlá, kí ni o fẹ́ lò ó fún gan? Kí ni ohun tó o fẹ́ fi ṣe? Kí nìdí tó o fi ń wá fóònù ńlá kiri? Èyí tó wó ẹ̀ gọbọi, kí ló dé tó o fi ń wá a kiri? Kí ni o fẹ́ lò ó fún? Èmi ò sọ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ò dáa, kódà ohun gangan lẹ fi ń wò mí yìí. Ara irinṣẹ́ tiwa ni. Kódà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan wà tí mo sì ń bẹ lọ́hùn kí n rà fún irinṣẹ́ ni, kẹ́ ẹ lè máa rí wa wò dáadáa. Lágbára Ọlọ́run, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ò ní kó bá wa. Ẹnìkan ló ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lọ́jọ́ kan, ọkùnrin ni. Kódà ohun tá à tún sọ yìí náà ó ṣẹlẹ̀ sóbìnrin. Ṣùgbọ́n tọkùnrin yìí, eléyìí ó ṣe débi wípé ó wà lọ́gbà ẹ̀wọ̀n bí mo ṣe ń sọ̀rọ̀, kélédùà bá ń kó yọ. Èyí tó ń pè ọgbà àtúnṣe. Ọgbà àtúnṣe lẹni yìí wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó rà yìí, òun ló kó bá. Ẹni lọ́nà wo? Used phone ló lọ rà. Ìyẹn ni pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn kan ti lò tó wá rí i pé owó ẹ̀ ó mọ níwọ̀n. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó yẹ kí wọ́n tà bí 700,000, ó mà rà bí 250,000. Ṣé rí pé iná rí pé owó yẹn náà ohun tó jẹ lóyò. Ẹ lè sọ pé ohun tó jẹ lóyò, ẹni ìjà òde bá ló pe rẹ̀ lọ́kùnrin. Ẹni yóò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tóun rà yìí wọ́n ti jí gbé láti bí oṣù mẹ́ta. Kẹ́ni tó jí fóònù gbé tó wá tà á, kódà ọwọ́ ẹnì kẹta tó dé lòun ti rà á. Ọwọ́ ẹnì kẹta, ẹni tó jí gbé ó tà á féèyàn kan, ẹni tó tà á fún òun náà tà á féèyàn kan. Ṣé ẹ mọ̀ kó di méjì? Òun wá jẹ́ ẹnì kẹta. Níbi tí wọ́n ti ń track fóònù yìí, àwọn agbófinró ni wọ́n trace fóònù yìí, ni wọ́n tọpasẹ̀ fóònù yìí di ọ̀dọ̀ ọkùnrin tá à ń sọ yìí o. Wọ́n bá sọ pé hello, wọ́n pè é lórí fóònù, wọ́n sọ pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún un. Ẹni yìí júwe ibi tó wà. Bó ṣe fi SIM sórí fóònù yìí, inú ẹ̀ dùn pé bẹ́ẹ̀ ni òun rí ohun tọ́kàn òun fẹ́. Ìyẹn ni mo ṣe pa òwe yẹn wípé ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rèdí, ikú ò mọ̀ pé ohun tó dùn òun ló ń kó bá ni o. Lágbára Ọlọ́run, ohun tó wù wá jẹ ò ní padà ṣekú pa wá. Lágbára Ọlọ́run ọba. Torí náà ni mo ṣe fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé apá kẹta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń ṣe fóònù, òun ni mò ń sọ nípa ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, níbi tí wọ́n ti track ẹ̀, wọ́n dọ́dọ̀ ọkùnrin yìí o. Nígbà tó wọ́n dé ọ̀dọ̀ ẹ̀, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé ńbo ló ti rí fóònù tó ń lò. Ó ní òun rà á ni. Ọ̀dọ̀ ta ló ti rà á? Ó mú wọn lọ síbẹ̀. Wọ́n rí ẹnìyẹn náà, wọ́n gbà á mú. Níbi tí wọ́n wá jẹ́ kó yé wọn wípé fóònù yìí ẹni tó ní gan ṣe ni wọ́n pa á. Wọ́n lọ digunjalè ẹni tó ní ni. Wọ́n sì lu ẹni yìí títí débi pé ẹ̀mí rẹ̀ bọ́. Ṣé mọ̀ pé ẹni tó ra fóònù ní kò kúkú mọ̀ kan? Ẹ má jẹ́ n tàn yín. Murder case ni wọ́n fi gbé wọn o. Ìwọ tó ń ra fóònù tó o mọ̀ nípa ẹ̀, ò bá ṣọ́ra rẹ o. Ṣé bóhun tó dùn ni? Ohun tóun ni òun ló rà, ṣùgbọ́n síbẹ̀ ohun tóun náà ló gbé dọ́gbà ẹ̀wọ̀n.
èmi àti ẹ̀yin ohun tó ń wá ò ní ṣekú pa wá. Ẹ má jẹ́ ká máa ra àlòkù fóònù tá a bá mọ̀ nípa ẹ̀. Fóònù tẹ́nìkan ti lò tó pè fún ẹ lówó kékeré tó sáré bẹ́ mọ́, ohun tó wù ọ́ jẹ ò ní padà pa ọ́ o, ohun tó jẹ ò ní rán ẹ lẹ́wọ̀n. Àìmọye irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n ń bẹ lọ́gbà àtúnṣe. Wọ́n tún wọn ṣe ń bẹ̀ ni, ṣùgbọ́n iye ọdún tó fún wọn lọ́ máa lò, àfẹnitẹ́lẹ́dùà bá kó yọ ni. Orí wa ò ní kó bá wa, ohun tó ń wá jẹ ò ní pa wá. Lágbára Ọlọ́run ọba, ìtàn nílé ayé o, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn kan òun ló di ìtàn táwa fi ń kọ́ra wa lọ́gbọ́n. Ìgbésẹ̀ wo gan nìwọ náà ń gbé báyìí tó lè kó bá ọ lọ́la? Shomiwa Emmanuel, ìkànnì HMTV la ti ń ránra wa létí pé ẹ jẹ́ á ṣọ́ra fún àlòkù fóònù rírà, a máa kó bá ni, ojú ò ní tì wá. Lágbára Ọlọ́run, apá kẹrin ó tún ń bọ̀ lọ́nà lágbára Ọlọ́run ọba. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ni o. Èmi àti ẹ̀yin ohun tó ń wá jẹ ò ní pa wá. Á pàdé láìpẹ́ pẹ̀lú ire.